so nǹkan tí mo fẹ́ mú jáde ni wípé ṣẹ́tìrí àdúrà wa máa gbà ní 2025 ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ àkíṣe wípé àdúrà yẹn ò ní gbà o ṣùgbọ́n orí ẹlòmíì tó súnmọ́ àdúrà yẹn máa fi gbà. Ó ṣe ní láàánú kì í ṣe Ìbàdàn nìkan ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ l'Àbújá náà. Olúwa ṣàánú wa ebi ni o àwọn yẹn kàn fẹ̀mí wọn ṣòfò ni gbogbo àwọn wòlíì tán ni wọ́n fi wọ́n ṣe sàárà irọ́ ni kò sẹ́nìbọ̀ tó fẹ́ níbọ̀ sàárà ebi ni wọ́n kàn ṣàgbákò ni kọ́lọ́n kò fi ilẹ̀ kó tẹ̀lé rẹ fún wọn ọmọ ekele tán lẹ́ṣẹ̀ ṣẹ́tìrí wàhálà tí wọ́n kó sí bólúwa ṣe ń bẹ tẹ́mi ẹ̀ ń bọ́n bẹ wọ́n máa yọ ṣùgbọ́n kò ní easy fún wọn. àti òpin Naomi. ó possible kọ́kọ́ fún wọn ní bẹ́ẹ̀ bí presidential pardon or governmental pardon pé but tí wọ́n bá ní kí ìdájọ́ ṣẹlẹ̀ wọ́n máa wà guilty but ó wá ṣe é ṣe pé maybe bí a máa ti sentence wọn ó wá ṣe é ṣe pé bí a governor kan lè dìde pé ok ẹ fi wọ́n lẹ̀ but ní pé bóyá wọ́n máa yọ nínú pé bóyá a fẹ́ máa fa bára fa lọ́ọ̀yà gọ́ọ̀mẹ̀ntì sọ báyìí lọ́ọ̀yà wa sọ báyìí wọ́n máa jẹ̀bi. bí nǹkan tí máa sọ nípa ìjọba Bọ́lá Tinubu ni wípé ẹ bá rántí nígbà tí Bọ́lá Tinubu fẹ́ wọlé táwọn wòlíì ní kò lè wọlé èmi ní Olúwa sọ wípé Bọ́lá Tinubu máa wọlé ṣùgbọ́n kò ní nǹkan tó fẹ́ ọ̀fà wa ṣùgbọ́n Ọlọ́run máa ń ṣiṣẹ́ ọ̀nà àti ìyanu ni o èèyàn lè dé position kan tó ń gbé bóyá nǹkan báyìí ni ọ̀bẹ ṣe ṣùgbọ́n tẹ́mi Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ń darí ẹni yẹn á bẹ̀rẹ̀ sí ń change wa ẹ̀. Olúwa sọ fún mi wípé àwọn policies tí Tinubu ń ṣe nísìn ló máa wà instrumental to the good fortunes of 2025. Let me give you an example. Ẹ wo epo nǹkan tó ṣe ni wípé all the cabals àwọn marketer cabals tó máa ń gbé epo wá láti abroad ó ti fọ́ ogun ọlẹ́nu. Now epo is now competitive. Dangote ti ní refinery. Port Harcourt refinery ti ń ṣiṣẹ́ bóyá Warri náà ti fẹ́ ṣiṣẹ́ so that is competition between the private sector and the public sector so tí competition bá dẹ̀ ṣẹlẹ̀ ẹ rí pé kó bá tẹ̀ ń drop díẹ̀díẹ̀ ìgbà kan wọ́n ní 1,000 ìgbà tó yá 925 930 ní kíní kan ó ń drop ni so ó lè má wá drop lọ sí 200 yìí o ṣùgbọ́n nǹkan tó máa fi yọ ni wípé oore náà ṣe so kì wá ń ṣe pé kò possible ẹ lọ kọ ọ̀rọ̀ tí mo sọ lẹ̀ o kò possible kí court wá ní àwọn tó kú yẹn wọ́n kàn kú kí ni ẹ máa lọ lẹ́yìn láyà tàlàfíà irọ́ o so ọdún 2025 jẹ́ ọdún tí àdúrà máa gbà ṣùgbọ́n o fún àwọn tí ó jẹ́ àyànfẹ́ Ọlọ́run. Alore TV. Lẹ́ẹ̀kan ẹ kú ọdún ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lóko Olúwa bá mi sọ̀rọ̀ wípé ọdún 2025 ọdún ayọ̀ ni. Olúwa sọ wípé ọdún 2025 máa jẹ́ ọdún tí àdúrà máa gbà. Kò ń ṣe yẹn nìkan, ó tún jẹ́ ọdún tó ń pé ìlérí àti májẹ̀mú Ọlọ́run yóò ṣẹ. Ayọ̀ pọ̀ ní 20 fún àwọn ènìyàn Ọlọ́run, àwọn tó jẹ́ olùfọkànsìn. Ó máa dùn gan. There is sweetness in 2025. Bẹ́ẹ̀ni, ẹ gbọ́ níbẹ̀ lè sọ nínú ìwé Psalm 65 verse 11. Ó ní ìwọ fi oore dé ọdún ní adé ọ̀rá ń kán ní ọ̀nà rẹ̀ so orí ọdún 2025 tọ́lọ́run fi dé ọdún ìládé ó máa jábọ́ ó dẹ̀ máa dé bá àwọn oore ọ̀fẹ́ yẹn ó máa dé bá wa ènìyàn Ọlọ́run bẹ́ẹ̀ orúkọ tó lọ́wọ́ sọ. táwa òjọba Bọ́lá Tinubu yìí ǹjẹ́ Ọlọ́run ti ẹ̀ bá ń sọ ilé tí nípa àwọn tí a máa ṣẹlẹ̀ tá a máa tún rí 2024 nìkan ọ̀pọ̀lọpọ̀ bá dé póbi wọ́n lẹ́gbẹ́ towards the end ó tún wálẹ̀. Ṣé ti rí nǹkan tí máa sọ nípa ìjọba Bọ́lá Tinubu ni wípé ẹ bá rántí nígbà tí Bọ́lá Tinubu fẹ́ wọlé táwọn wòlíì ní kò lè wọlé èmi ní Olúwa sọ wípé Bọ́lá Tinubu máa wọlé ṣùgbọ́n kò ní nǹkan tó fẹ́ ọ̀fà wa ṣùgbọ́n Ọlọ́run máa ń ṣiṣẹ́ ọ̀nà àti ìyanu ni o èèyàn lè dé position kan tó ń gbé bóyá nǹkan báyìí ni ọ̀bẹ ṣe ṣùgbọ́n tẹ́mi Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ń darí ẹni yẹn á bẹ̀rẹ̀ sí ń change wa ẹ̀. Olúwa sọ fún mi wípé àwọn policies tí Tinubu ń ṣe nísìn ló máa wà instrumental to the good fortunes of 2025. Let me give you an example. Ẹ wo epo nǹkan tó ṣe ni wípé all the cabals àwọn marketer cabals tó máa ń gbé epo wá láti abroad ó ti fọ́ ogun ọlẹ́nu. Now epo is now competitive. Dangote ti ní refinery.
Port Harcourt ìfànà ti ń ṣiṣẹ́ bóyá Warri náà ti fẹ́ ṣiṣẹ́. So that is competition between the private sector and the public sector. So tí competition bá dẹ̀ ṣẹlẹ̀ ẹ rí pé kó bá tẹ̀ ń drop díẹ̀díẹ̀ ìgbà kan wọ́n ní 1,000 ìgbà tó yá 925 930 ní kan ó ń drop ni. So ó lè má wá drop lọ sí 200 yìí o ṣùgbọ́n a máa drop díẹ̀díẹ̀ so that at the end of the day we have a competitive price tó ń pé àwọn subsidy tó ń sọ fún àwọn mẹ́kẹ́ta yẹn tẹ́lẹ̀ wọ́n lè lò láti fi ṣe some basic amenity bíi roads àwọn transport railway gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe bíi oúnjẹ gbogbo ẹ̀ tẹ́ bá tún wò again ẹ rí wípé apart from the petroleum sector ẹ wo àwọn this bureau de change tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bureau de change yẹn ṣé tó máa ń ṣe ni pé wọ́n lọ ra dọ́là wọ́n lè lọ ra dọ́là níbi maybe 1,000 naira àwọn máa tà ní 150 1,500 but nísìnyí ó ti sọ di even débi pé àwọn tó wà ní àwọn iye tẹ́ máa rà lọ́wọ́ málà náà ló máa gbé jáde láti bank so ẹ ti rí that liquidity. kò sí pé bí àwọn gbé pamọ́ àbọ̀n pamọ́ kó lè bá hold kó wọ́n. bẹ́ẹ̀ni so ti yín so ẹ wọ àwọn policies ẹ tó tax policies tó tún ṣe so àwọn policies yẹn òun lè máa ṣe ní ìwé tó ń pè nǹkan pé jẹ́ kí n ṣe ṣùgbọ́n Ọlọ́run náwó sí ó dẹ̀ mọ̀ gbogbo ẹnu ẹ̀ wọ àwọn policies yẹn sì sọ pé foreign exchange ti wà even kò ní sí pé nìkan fẹ́ lọ kó dọ́là pamọ́ mọ́ because if you are doing it border will crash and it will be at your own peril so ọdún 2025 jẹ́ ọdún tí àdúrà máa gbà ṣùgbọ́n o fún àwọn tí ó jẹ́ àyànfẹ́ Ọlọ́run. láìpẹ́ ni wàhálà kan ṣẹlẹ̀ nìbàdàn níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ti kú ètí oníṣe pẹ̀lú olórí Naomi Ọlá àti Oriyomi Hamzat gọ́ọ̀mẹ̀ntì wa jáde Bọ́lá Tinubu jáde pé for the past 25 years tí òun náà ti ń ṣe sàárà fáwọn èèyàn ní tó ti fáwọn èèyàn ọmọ òkú lé wọn níbọdì òkú nítorí pé òun manage dáadáa pé blame yìí o àwọn tí wọ́n àwọn organizers yẹn lòun blame látara poor organization kí lè rí sí i láìpẹ́ ni wàhálà kan ṣẹlẹ̀ nìbàdàn níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ti kú ètí oníṣe pẹ̀lú olórí Naomi Ọlá àti Oriyomi Hamzat gọ́ọ̀mẹ̀ntì wa jáde Bọ́lá Tinubu jáde pé for the past 25 years tí òun náà ti ń ṣe sàárà fáwọn èèyàn ní tó ti fáwọn èèyàn ọmọ òkú lé wọn níbọdì òkú nítorí pé òun manage dáadáa pé blame yìí o àwọn tí wọ́n àwọn organizers yẹn lòun blame látara poor organization kí lè rí sí i sá. wẹ́ ó ṣe ní láàánú kì í ṣe Ìbàdàn nìkan ló ṣiṣẹ́lẹ̀ ó ṣẹlẹ̀ l'Àbújá náà. Alambra. Olúwa ṣàánú wa ebi ni o àwọn yẹn kàn fẹ́mi wọn ṣòfò ni gbogbo àwọn wòlíì tán ni wọ́n fi wọ́n ṣe sàárà irọ́ ni kò sẹ́nìbọ̀ tó fẹ́ níbọ̀ sàárà ebi ni wọ́n kàn ṣàgbákò ni kọ́lọ́n kò filẹ̀ kó tẹ̀lé rẹ̀ fún wọn ọmọ kékeré tán lẹ́ṣẹ̀ ṣètìrí wàhálà tí wọ́n kó sí bólúwa ṣe ń bẹ tẹ́mi ẹ̀ ń bọ́ ń bẹ wọ́n máa yọ ṣùgbọ́n kò ní easy fún wọn. àti òpin Naomi. ó possible kọ́kọ́ fún wọn ní bẹ́ẹ̀ bí presidential pardon or governmental pardon pé but tí wọ́n bá ní kí ìdájọ́ ṣẹlẹ̀ wọ́n máa wà guilty but ó wá ṣe é ṣe pé maybe bí a máa ti sentence wọn ó wá ṣe é ṣe pé bí governor kan lè dìde pé ok ẹ fi wọ́n lẹ̀ but ní pé bóyá wọ́n máa yọ nínú pé bóyá a fẹ́ máa fa bára fa lọ́ọ̀yà gọ́ọ̀mẹ̀ntì sọ báyìí lọ́ọ̀yà wa sọ báyìí wọ́n máa jẹ̀bi ṣùgbọ́n nǹkan tó máa fi yọ ni wípé oore náà ṣe so kì wá ń ṣe pé kò possible ẹ lọ kọ ọ̀rọ̀ tí mo sọ lẹ̀ o kò possible kí kóòtù wá ní àwọn tó kú yẹn wọ́n kàn kú kí ni ẹ máa lọ léyìn láyà tàlàáfíà irọ́ o kò ní rẹ́rìn bẹ́ẹ̀ rárá kò rẹ́rìn o kó tó máa ṣẹlẹ̀ ní pé wọ́n máa sentence wọn. àwọn tó wà involve yìí alágbára ni wọ́n Naomi ìyàwó ọba aláyé nílẹ̀ Yorùbá ni ìjọba amúni Oriyomi Hamzat náà òun náà kéré nu oníròyìn. ìjọba amúnimóògùn ta ló jẹ́ gbóná gbojú ẹkùn ìjọba amúnimóògùn ni tí ọ̀ní gan tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn bọ́ọ̀ ọ̀ní Hamzat kàn jẹ́ news ó kàn jẹ́ ní tó popular ni ṣé òun jẹ́ governor ni òun ṣe àwọn tó wá tó ní immunity ni governor àti president even tí president gan bá kó lórí oyè ìjọ tó bá kó báyìí náà máa gbámú. wọ́n lè try òun náà. wọ́n máa try ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wo máa yí kí náà ń pe máa yí tó Kogi state Ẹ̀yà Bello gbogbo immunity ẹ̀ bó ṣe jáde òun ò ṣe dúró kò lè dúró. ó ń sá káàkiri. wọ́n ṣe padà ṣàmọ́gbẹ́ wọn. bẹ́ẹ̀ ni ṣe mọ ọgbọ́n tó dání ó lọ jókòó sí wíṣíà
ó ní òun ẹsẹ̀ ń dùn òun ò lè rìn ó bá bẹ̀rẹ̀ sí ẹmọ gbọ́gbọ́n tó máa ń dáná ní so ṣètìrí ó ṣe ní láàánú inú kan ni àwọn Hamzat àti olórí ṣíkan ìlú Naomi ni ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ ká rí àkóbá àdàbà ibi yẹn tó ṣe 2024 Ọlọ́run ó máa jẹ́ kí àwọn èèyàn rẹ́rìn 2025 ṣùgbọ́n àṣírí kan tí mo fẹ́ sọ ni ṣètìrí mo sọ wípé 2025 ọdún tí àdúrà fi ń gbà ni ṣùgbọ́n ẹni tó bá fẹ́ kádùrà ẹ̀ gbà ó gbọ́dọ̀ sáfẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní ká paramọ́ fún ẹ̀ṣẹ̀ ní ká sá fún máa sọ reason fún yín tẹ́ bá wo John chapter 9 verse 31 ó sọ wọn bó ní Olúwa Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ àwa fẹ́ kádùrà wa gbà ṣùgbọ́n Bíbélì sọ pé John chapter 9 verse 31 ó ní Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n àwọn tó bá jẹ́ olùfọkànsìn tó sì ṣe ìfẹ́ Ọlọ́run òun ni Ọlọ́run gbọ́ títí wọn. tẹ́ bá wo Isaiah chapter 59 verse 1 and 2 ó ní etí Olúwa kò di bẹ́ẹ̀ ni ojú ẹ̀ kò wà kò ṣú láti má ṣàánú ọwọ́ ẹ̀ kò kéré láti gbà wá là àbí láti gbọ́ àdúrà wa ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yín ló jẹ́ kó mójú ẹ̀ kúrò tó fi dàbẹ́ ní pé òun ò gbọ́ ẹ kí n fún yín láwọn example kan ẹ wo Sọ́ọ̀lù ọba tó jẹ kí Dáfídì jẹ kí Dáfídì tó jẹ ẹ rí wípé ìgbà tó Ọlọ́run jẹ́ kó jọba Ọlọ́run láìkì ẹ̀ gan torí pé ó jẹ́ ẹni tó ní kìmí ó fìrì bọ̀ wọ́n ní kò sẹ́ni tó ga tó ní Ísírẹ́lì Ọlọ́run fẹ́ ni ilé wọn máa respect ẹ̀ tó bá jọba ṣùgbọ́n nípa tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ dé ayé ẹ̀ ìgbà yẹn ó wá ní ọba ló bá wọn lórí gbogbo bí kí wọ́n fẹ́ fún Ọlọ́run ní gbogbo Ọlọ́run ó fẹ́ fún Ọlọ́run létí ó fẹ́ rúbọ sọ́lọ́run so ẹni tó dẹ̀ fẹ́ ṣe òsì ó ní ṣe bí ọba ní mo bá lórí gbogbo máa ṣe fún ara mi máa wọlé máa lọ ṣe Ọlọ́run ṣe bínú sí ni ẹ̀hún so ẹni tí Ọlọ́run ò ní intention tẹ́lẹ̀ tó jẹ́ David ṣe bí ìpinnu Ọlọ́run ṣe kúrò lórí ẹ̀ so àdúrà ẹ̀ kò gbà nípa kí àwọn generation ẹ̀ náà jẹ ọba torí pé ó ṣẹ̀ ẹ ká wo example mi ẹ wo Eli tó bí ọmọ méjì ọkùnrin méjì Olúwa ti sọ wípé àwọn Levites àwọn ọmọ Levite àwọn náà máa jẹ priests forever ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ Eli wọ́n bẹ̀rẹ̀ sí ń bá obìnrin sùn gbogbo ewúrẹ́ tó ń gbé wọ́n ń gbé lọ fún ìyàwó wọn lọ ń pàjẹ́ gbogbo nǹkan tó ń gbé fọ́lọ́run àwọn náà ń jẹ kí lọ́lọ́run wá ṣe Ọlọ́run wá ní torí pé ń ṣe èyí òun máa yọ yín kúrò Samuel tí kò ń ṣọmọ Léfì ló wá jẹ prophet ló wá gba ipò Eli gan ikú ẹ̀ sí lókù so nǹkan tí mo fẹ́ mú jáde ni wípé ṣẹ́tìrí àdúrà wa máa gbà ní 2025 ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ àkíṣe wípé àdúrà yẹn ò ní gbà o ṣùgbọ́n orí ẹlòmíì tó súnmọ́ làdúrà yẹn máa fi gbà ọ̀rọ̀ mi ò yé yín wípé bóyá bí lóṣìn bí mo ṣe wà ẹ́ Olúwa sọ fún mi pé màá ra mọ́tò lọ́dún yìí èmi wá ń ṣe Olúwa ó ṣe ṣùgbọ́n Ọlọ́run wá bá ẹ̀ṣẹ̀ nínú ayé mi ó lè jẹ́ pé bóyá ọ̀rẹ́ mi kẹrin àbí aráàlú mi kẹrin ni ó máa wá di ìtọ́lọ̀ máa àwọn ọlọ́run kì í parọ́ kò dẹ̀ kì í yí padà òun lolúwa ṣe ní tẹ́yìn kan bá sì mí máa gbókúta dìde so òkúta tọ́lọ́run fẹ́ gbé dìde ni arákèlé kẹrin ẹ̀ òun ló ẹ wá wò ó pé táìmù tọ́lọ́run ní máa mọ́tò yẹn mi ò wá ra mọ́tò ṣùgbọ́n ẹni aráàlú mi kẹrin wá ra mọ́tò ẹ̀yin náà rí tẹ̀sí nígbà tí Élì ṣẹ̀ tọ́wọn ọmọ ẹ̀ ṣẹ̀ tọ́lọ́run dẹ̀ ní àwọn ọmọ ẹ̀ ló máa jẹ priest lẹ́yìn ẹ̀ Ọlọ́run ṣe kíni aráàlú ẹ̀ which is Samuel Ọlọ́run gbé fún ẹ wo Moses Ọlọ́run ti bá dámájẹ̀mú pé bọ́lọ́run ṣe bá dámájẹ̀mú pé òun máa mú adélẹ̀ ìlérí nínú ọdún yìí Ọlọ́run sọ fún Mósè pé wàá mú ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ ìlérí kí ló ṣẹlẹ̀ kí ni Mósè ṣe Mósè bá bínú Ọlọ́run ní kó fún ọ lómi ó bá mú ó kàn fi la kíní Ọlọ́run á bínú wọn náà ti dá lágbára báyìí wá ní ọ̀gbẹ́ni wá ó dé ilẹ̀ lórí o akàn fojú rí ní ibi tó máa kú wọnú gbólọ tó máa lọ kú jósà tọ́lọ́run ẹ̀ táwọn èèyàn tẹ́ fọkàn sí Ọlọ́run ṣe gbé títí ní ẹ̀ so ẹ wà very careful tó tọ́ ni wípé ọdún yìí ọdún tádùá máa gbà ní ṣùgbọ́n kádùá ẹ máa wà gbà sí negative way àdúrà yẹn máa gbà o ṣùgbọ́n ẹni yẹn torí ẹ̀ṣẹ̀ Ọlọ́run máa dá ìbátí kìíní yẹn síbòmí ó wá lè jẹ́ pé tó súnmọ́ bí ìbátan ẹ̀ ló máa wá rí kìíní yẹn gbà òun ò dẹ̀ wá béèrè fún nǹkan bẹ́ẹ̀ bọ́lá ń ṣe ń ṣiṣẹ́ nìyẹn o. irú ẹ̀ṣẹ̀ wa láwọn èèyàn sá fún irú ẹ̀ṣẹ̀ wo ṣe ti rí ẹ̀ṣẹ̀ táwọn èèyàn máa sá fún jù ẹ bá lọ wo inú ìwé proverb ẹ̀ṣẹ̀ ìgbéraga ni èmi náà ni mo lè ṣe
mo tó báyìí mọ́ èmi mo dà báyìí. ẹ̀gbọ́n kan ti gbé ẹ lọ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹsẹ̀ ìgbéraga ló fà á. ẹ wo Samuel, ẹ wo Saul tí mo sọ pé bóyá ó dúró kí ló ṣẹlẹ̀ ó ní ó gbéraga pé nǹkan tí priest lè ṣe mí náà lè ṣe èmi bí ọ̀bọ̀bọ̀ bá ní mí. Mósè dúró pé ẹ mọ̀ ọ̀rọ̀ tí Mósè sọ ni ó ní ṣe fẹ́ kémi àti Áárónì fún yín lómi nínú rọ́ọ̀kì ó ń sọ pé òun lòun fẹ́ ṣe òun náà ṣe bínú. ẹ wo Élì àwọn ọmọ ẹgbẹ́ ń pèsè bàbá wa ní priest nǹkan tó bá wọn ara lè ṣe bọ́lá ń ṣe bínú tó ẹ̀sẹ̀ gbéraga tó bẹ́ẹ̀ mi Bíbélì ní Olúwa kọjú ìjà sí agbéraga ṣùgbọ́n fún onírẹ̀lẹ̀ ní oore ọ̀fẹ́ oore tí a fi dé ọdún 2025 lórí ní Psalm 65:11 àwọn tó bá rẹra ilẹ̀ náà máa lè rí drop of the fatness of God gbà. So ẹ bá wò ẹ rí pé mo sọ̀rọ̀ kan mo ní Bíbélì sọ pé báwo ní 1 John 5:14-15 ó ní àwọn tó bá ṣe ìfẹ́ Ọlọ́run ni Ọlọ́run máa gbọ́ títí wọn ṣùgbọ́n bá là ń pè ní ìfẹ́ Ọlọ́run bá wọ Ephesians 5:17-18 ìfẹ́ Ọlọ́run ni wípé ká kún fún ẹ̀mí mọ́ ló dẹ̀ máa fún wa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. ẹ bá wo Psalm 25:9 wọ́n ti bẹ̀rẹ̀ sọ Psalm 25:9 ó sọ wípé ó ní onírẹ̀lẹ̀ ni yóò tọ́ ní ọ̀nà tí ó tọ́ onírẹ̀lẹ̀ ni yóò tọ́ ní ọ̀nà rẹ̀. So ẹni tó bá máa rí orí ọdún gbà náà 25 ó gbọ́dọ̀ máa rìn ní ìlànà Ọlọ́run ṣùgbọ́n ẹ lè ní ìlànà Ọlọ́run tí èèyàn bá rẹra ẹ̀ sílẹ̀ torí pé Ọlọ́run ò kí fún anyhow person ní orí ọ̀fẹ́ o ẹ̀wọ̀n pé orí ọ̀fẹ́ là ń bè mọ́tò tó ṣiṣẹ́ fún tó ń bè pé àbọ̀dá mi máa sẹ́yìn mọ́tò fún mi láti abroad orí ọ̀fẹ́ kọ́ ni sà ṣùgbọ́n bíi December 1 Peter 5:5 James 4:6 Ọlọ́run sọ wípé ó ní onírẹ̀lẹ̀ máa fún ní oore ọ̀fẹ́ àdèrè nírẹ̀lẹ̀ láì dẹ́nu mímọ́ so ẹ̀mí mímọ́ yẹn òun ló máa tọ́ wa sọ́nà tí kò ní ṣe pé agbára mi ni bẹ́ẹ̀ ẹ̀mí mọ́ ní kò gbà báyìí bíi ó dọ̀tí náà bíi ni mo fẹ́ gbà but tí a bá ti mọ̀ pé mi mọ́ lọ́nà ok no problem mo ti gbọ́ à ń gbà báyìí ìbẹ̀dẹ̀ ni orí ẹ̀ wà so ẹ̀ṣẹ̀ tó lọ́n kórìíra jù tẹ́ bá lọ wò níbi kan sọ ó ní ẹ̀ṣẹ̀ tó lọ́n kórìíra jù ní ẹ̀ṣẹ̀ ìgbéraga àbí ìgbéraga ọkàn bẹ́ẹ̀ tábà ti a gbọ́dọ̀ rẹ wá sílẹ̀ wípé ọdún yìí o ìwọ Ọlọ́run ìwọ ni mo fẹ́ kó jẹ́ olùdarí ọkọ mi nǹkan máa Ọlọ́run máa ṣe. Bàbá ẹ fi nọ́mbà yẹn sílẹ̀ fáwọn tí wọ́n fẹ́ pè fún ẹ̀bẹ̀ ìtọ́ni àdúrà káfẹ́ báyìí sọ̀rọ̀ ìmọ̀ràn fi nọ́mbà yẹn sílẹ̀. Nọ́mbà mi rè 090 60 75 95 28. Ṣùgbọ́n ìjọba Tinubu yìí kí ni kí àwọn máa fọkàn sí. ká máa fàdúrà bá Tinubu lọ ṣùgbọ́n nǹkan tó fẹ́ ká ṣe ní ká fi àdúrà ran Tinubu lọ́wọ́ torí pé Ọlọ́run náà fẹ́ lò láti jẹ́ kí adé ilẹ̀ lérè ni Ọlọ́run fẹ́ lò bí sábàbí fún wa ni gbogbo àwọn policies tó ń ṣe yẹn is to change lives. ká ní sùúrù ká máa wò ẹ máa wò nǹkan máa dá gan. Wolii tó bá sọ fún yín pé 2025 ọdún ìyà ni ẹ lọ wo dáadáa irọ́ ló ń pa tí Wolii kan bá sọ fún yín pé ọdún kìíní kan ni Wolii tọ́lọ́ bá ń bá sọ̀rọ̀ tó bá sọ wípé ọdún yìí ò ní dùn irọ́ ló ń pa Ọlọ́run ò kí ń parọ́ fún mi o ṣebí gbà 2024 mo sọ gbàdúgbàdúgbà bí mi mo ní Olúwa sọ mí kan ọmọ wọn ní 2024 fún ẹ ní early of 2024 mo ní ààrẹ ní mọ ìdí tí nǹkan yẹn fi ń wọ́n ṣé kò wá sí ìmúṣẹ ṣùgbọ́n Ọlọ́run tó wá sọ yẹn mo wá ń bèèrè lọ́wọ́ Ọlọ́run ìgbà tó Ọlọ́run sọ fún mi pé 2024 ọdún ìlérí àti májẹ̀ máa ṣe àtọ́dún tí àdúrà máa gbà mo ní Olúwa 2025 pé ọdún tí ìlérí Ọlọ́run máa ṣe àti tàdúrà máa gbà mo ní Ọlọ́run pẹ̀lú nǹkan tó wà ń lẹ̀ yìí báwo làdúrà ṣe fẹ́ gbà Ọlọ́run ní ṣé ìwọ ló fẹ́ ṣe ní àbí mo fẹ́ ṣe má lọ sọ nǹkan tí mi ò sọ fún ẹ o kó má bàa tẹ́ kó tó lọ́n sọ fún mi nìyẹn mo ní Ọlọ́run ẹ wò ó èmi mọ́ sọ fún mi pé gbọ́ nǹkan tèmi sọ fún ẹ o èmi mo fẹ́ ṣe nígbà tí nǹkan wọn ní Ísírẹ́lì táwọn èèyàn ní ṣé kinní kan lè di $1 láì mọ̀ pé Ọlọ́run fẹ́ jẹ́ kí gbogbo àwọn ogun yẹn kan sá lọ gbogbo nǹkan tó kó wá kan gbogbo ọdún ìlú ìyẹn fún kinní kan tí gbogbo ẹ̀ wá di $1 ó ní èmi mọ bí mo fẹ́ ṣe o má question mi o ṣùgbọ́n sọ fáwọn ènìyàn wípé ọdún yìí ọdún tàdúrà ń gbà ní not only that ọdún tí ìlérí àti májẹ̀mú ọjọ́ tó ti pẹ́ tó máa wá sí mo ṣe nínú ayé kálukú wa àtàyè tèmi náà amen. Nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí ká máa lọ. Nọ́mbà mi rè 090 60 75 95 28. ó dàbọ̀. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó